Africa Content TV.
àwúrà ọmọ wọn ò gbé gíga nìkan kó má dáa wọn ò gbé wo ni èrò tí kálù kúrò. ó ṣe ìmọ̀ kó máa ń gbọ́ táyé bẹ́yẹn ẹ̀mí ọ̀rẹ́ bọ́ dà ẹni abínibí dání ọmọ kú bá sì yá wo wọn ò gbé gíga nìkan kó má dáa. èrò tí kánú kúrò ní kó jẹ́ tiwọn máma gbà á ṣàlẹ́gùn kí ẹ̀gùn máa ṣògùn ní lẹ́sẹ̀ kó tó lè yọ táyé kó tó dání rẹ̀ torí kí táyé tó dé ẹni ayé mọ́ kó ìdó mọ́ bí owó àwòjú kíkì ní ń tó jọba níjù iṣẹ́ ló ṣe ó yá mo dúpẹ́ kíkì tèmi ọ̀nà síwájú ẹ̀bá lè tètè àyọ̀mọ́ ẹ̀ka tó yá ní ọ̀dà tètè bàbá yá ní ọ̀dà ẹ̀mí bọ̀ ọ̀dà fún àjẹwọ́ ọba tó lọ́gbọ́n ọba tó bàbá tó fagbára dààmú ẹni ní òkè ọ̀tá ń dìdì aṣọ hàn káyìrì gíní kọ́lá fi wọ́n ẹ lè fọ àgbáyé ọwọ́ mi dà sí gbóra lọ́lá ìyá mi ó yá ẹgbẹ́ ni wọ́n yẹ. Ó ní kì í sà táyé ilé ìwé máa súnbí dẹ́kun tẹ́ kò ṣe rárá àti ilégbé. Ẹ ti dalẹ̀ ẹ ti da ìdílé kọ́ níbi èmi náà ní kẹ́nu wọ́n sí. Adániwáyé ó ní kì í sà táyé ilé ìwé. Ẹ ti dànù. Èmi náà ló yẹ ká sọ, ẹni táyé ìwọ náà kò yẹ kó náwó sílẹ̀. Ó yẹ bí ti eku tẹ́yẹ kò ṣe. Ó lákàrẹ̀, ó lákàrẹ̀, ó lákàrẹ̀. Kọ́tọ́ ẹ̀ kó sọ ní pé táyé ìwọ náà. Ìwọ náà. Ìwọ náà. Ìwọ náà. Ẹja gbé tọ́ni pọ̀ẹ̀. Ẹja gbé tọ́ni pọ̀ẹ̀. Ẹ̀yin ọ̀rẹ́ bá dà kó má máa jẹ. Ọmọ kú bá sì yá. Àmọ́ sábọ̀ ti wù kó rí. Kó sì bọ̀ nínú àpò ẹkún o. Ayé mo wá yìí o. Ẹ ti dalẹ̀. Èmi ni mo kọ́ nínú èmi ní kẹ̀tẹ́ gbé. Àmọ́ sábọ̀ ti wù kó rí. Kẹ́sì bọ̀ ti wù kó rí o. Nínú àpò ẹkún o ni màrìwó ti ṣẹ̀ṣẹ̀. Ayé mo wá yìí o. Ayé mo wá yìí o. Ayé mo wá yìí o. Ẹ ti dalẹ̀. Ẹ ti dalẹ̀. Ẹ ti ṣe kí ni? Kúbánsì. Ẹni ọ̀rẹ́ bá dà kó má máa jà. Ẹni abínibí dà ní bàbá Yésù fún ọ̀kan lọ́wọ́ àwùrọ̀. Mo ṣe ní láìsí wà. Ẹgbẹ́ adé láìsí wà. Nígbà bá ń ṣe fàájì ẹ̀ lè lẹ́yìn bá yẹ fàájì. Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Àwọn kan bínú wa, àwọn kan ṣe tí wọ́n.
ṣe wúdọ̀rú bọ̀ ok ẹ̀yà lápò lórí wúdọ̀rú bọ̀ a máa padà síbẹ̀. ìgbà lórí èwo gan ni. Oh,
lára yìí. 2023 Ọ̀ṣun festival Ọ̀ṣun Òṣogbo festival àwọn Nàìjíríà mìíràn máa ń sùn tọ́ńtọ́ tí tó bá máa ń sùn ọmọ ojú ni tó bá sùn àwọn tó kọ́ tí tó bá débi sí àwọn ló bẹ̀rẹ̀ nílẹ̀ wọn ṣe bínú wọ́n ní káwá bí yín káwá tẹ̀yìn lẹ́yìn wọn ní tọmọdé òdodo ẹ kú oríire ìṣú ọdún eyé wọ́n ṣọ́dún tó mọ̀ jẹ́ lọ́wọ́ ẹ̀ ló tó bá sùn ìwọ́n tó bá máa sọdún tó mọ̀ jẹ́ lọ́wọ́ ẹ̀ lókè ìwọ́n tó bá ní sọdún máa náà wọ́n o ọdún tó mọ̀ ìyàjọ máa ṣe ni jẹ́ náà lókè là ń so máa sùn sẹ́lẹ̀ lọ́gbó ọmọ àgbo lọ́sùn fi ń wẹ̀ mọ́ ẹ̀ kílómítà ó tó dé. Àtẹ́rà àtúmọ̀mọ́ wẹ̀ mọ́ ọ̀sùn àwọn ẹ̀wọ̀n sí. Sọ́lá ìwà mi ò Wo bẹ́sẹ̀